ara tíkẹ́ẹ̀tì yín ara tíkẹ́ẹ̀tì pé kẹjọ travel out ìgbò bá débẹ̀ àwọn káàdì tẹ́ máa mú dání àwọn credit card tẹ́ máa mú dání àwọn tí ò lè ṣiṣẹ́ tẹ́ ti mọ̀ pé kò ní ṣiṣẹ́ nílùú tẹ́ máa lọ ní ẹ̀dẹ̀ ní fún ọkọ lára. ẹ̀yin èèyàn wa àti Yínká TNT ó ti fèsì sí ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ o nínú ọ̀rọ̀ rẹ̀ nínú fídíò yìí ó tún advice àwọn youth àti àwọn ìyàwó ilé bí wọn ó ṣe máa ṣe o ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àǹtí Yínká TNT tí ó ní láti sọ fún wa ní ìrọ̀lẹ́ yìí. ìgbà tẹ́ bá ń bọ̀ ní London tẹ́ wá mú American Express card dání ẹ tẹ́ lọ Dubai tẹ́ wá mú American Express card dání ẹ ti mọ̀ pé tí ọkọ bá ní ràn mí lọ́wọ́ fi káàdì ẹ sanwó káàdì tí ò sówó nú ẹ ti mọ̀ lẹ́ máa mú dání káàdì tí wọn ò ní gbà nílùú yẹn lẹ́ máa mú dání ẹ wá débẹ̀ wá máa pìtẹ́ mi ìdẹ mọ̀ pé kò ní ṣiṣẹ́ ẹ ti mọ̀ pé kò ní ṣiṣẹ́ kẹ́ tó lọ ẹ̀fẹ́ náà kọ́ bọ̀ yín ni ọkọ tó sanwó tíkẹ́ẹ̀tì tó sanwó ibi tẹ́ ẹ dé sí tó san gbogbo ẹ ní ronú pé jẹ́ kèmi náà tiẹ̀ mú káàdì mi dání kí n bá ná ẹ nífẹ̀ẹ́ náwó yín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n máa do yín bíi láńbébé wọn ò ní fẹ́ yín sẹ́ wọn ò ní fẹ́ yín nítorí pé ẹ̀yin nínú dictionary yín kò sí àánú ọkùnrin bẹ́ẹ̀ nínú dictionary nínú bible ti yín kò sí pé ká lè gbé ọkọ wa jáde ń bẹ̀ ká lọ fún ní dínà nínú dictionary yìí kò sí pé a lè ṣe surprise fọ́kọ wa ń bẹ̀ tí yín ni pé nínú ọgbà Édẹ́nì Jésù sì sọ Olúwa sì sọ wípé máa tọ́jú ìyàwó ẹ nínú ti yín nínú bíbélì ti yín Àìná àti Òjó wà ń bẹ̀ àwọn celebrity yẹn nínú bíbélì tí wọn kò sí Àìná ń bẹ̀ ẹjọ́ lọ fẹ́ ẹni tó máa understand wọn ẹjọ́ lọ fẹ́ ẹni tó máa mọ̀ wípé ilé ayé ìfọwọ́wọ́ fọ̀túnwọ̀tún ni ẹjẹ́ lọ fẹ́ àwọn tó jẹ́ wípé àwọn bàbá wọn àti ìyá wọn ò bọ́ wọn sílẹ̀ torí pé wọ́n fẹ́ fi wọ́n ṣe retirement plan ẹ wá ń gbóná ti fẹ́ fẹ́ yín ọmọ mi ọkùnrin go lè fẹ́ yín ọmọ mi ọkùnrin mi nígbà kó fẹ́ mi nígbà kó fẹ́ Naija gbogbo ẹnu mo fi sọ pàápàá tó bá jẹ́ Yorùbá mi nígbà ẹ burú American Express card lẹ máa mú dání tẹ́ bá ń lọ sí Dubai tẹ́ dẹ̀ mọ̀ pé kò ní ṣiṣẹ́ ń bẹ̀ àwọn káàdì tí ò sówó ń bẹ̀ tẹ́ mọ̀ pé tẹ́ bá ti lò fún machine wọn kò ní ṣiṣẹ́ ẹ ti mọ̀ pé ẹni ran ọkùnrin yẹn lọ́wọ́ òun ló máa gbọ́ gbogbo bùkátà òun ló máa sanwó plane òun ló máa sanwó bí tẹ́ máa dé sí yípe kẹ́ mú káàdì yín sílẹ̀ bóyá kẹ́ kò fi bò láṣìírí káàdì tí ò lówó nú lẹ máa mú dání àbí káàdì tí ò ní ṣiṣẹ́ nílùú tẹ́ lọ ẹ ti pre-planned kẹ́ tó kúrò nílé ẹ wá ní kí wọ́n fẹ́ yín àwọn tó fẹ́ yín tó wà nú marriage gan fẹ́ jáde honestly ṣàṣà làwọn tó fẹ́ àwọn Yorùbá lóbìnrin láwọn ọmọ tẹ́ pè ní Gen Z mi tàwọn ìyá wa o ṣàṣà ni tí wọn kì í ké yá aláwò yá àyàsẹ ṣàṣà ni tí wọn kì í sunkún ṣàṣà ni bọ́ bá mú yín lọ sí pé wọ́n talétalẹ̀ mú yín jáde kẹ́ tó lè rí ọkùnrin ẹyọ kan tó máa disappoint obìnrin mi sọ pé àwọn ọkùnrin wèrè òrì sí o tó máa ń fi gígùn ojú olóore ìyàwó wọn o kẹ́ tó lè ní abroad o kẹ́ tó lè rí ẹyọ kan ẹ ti rí mẹ́rin tí ọkùnrin kó wá tí ọkùnrin yẹn wá padà wá jẹ̀ka tó padà káwọ́ sórí sọkún ẹ ti rí mẹ́rin nínú wọn tẹ́ bá máa dájú wọn báyìí ẹ kì í rò wọn ò lè fẹ́ yín èyí tó bá ní ọmọ obìnrin nínú yín kó tètè ya rán ọmọ obìnrin ẹ̀ lọ sáàrin ibi tó máa ti rí àwọn èèyàn rẹ̀ fẹ́ ọ lè fẹ́ yín torí pé ìwánú yín àwọn nǹkan tẹ́ ń ṣe greediness ẹ jẹ́ n sọ story kan fún yín ọmọ yẹn máa gbọ́ mi sìn nígbà tí mo ní káwọn èèyàn ṣe adùn dance challenge gbogbo àwọn tó ṣe adùn yẹn kò sí tó tẹ́ mi lọ́rùn because mo wò pé o fẹ́ jó sí orin o lè kọ orin tó ń kọ smoothly lẹ́nu that means pé owó yẹn gangan ló fẹ́ jó sí o ní kíní fún ẹ rí pé àwọn celebrity yẹn bá mi mo reach out wọn bá mi ṣe bọ àwọn tí mo ní kọ́ ṣe wọn kò wú mi lórí ó wá ní particular lady kan tó ṣe ó ṣe more than 3 dance tó ṣe fún mi mo wá pé mo ní ṣó máa ní interest láti participate nínú fídíò yẹn mi ò fún lára pé mo máa wá sílé ó wá lóò máa wá mo wá ní òkè mo fún ládírẹ́sì mo ní lọ bá wọn bẹ̀ tó bá ti débẹ̀ kó béèrè manager nǹkan mi ṣe bẹ́ẹ̀ ni pé mo máa wá nígbà tó ṣe kinní yẹn tán kò sẹ́ni tó mú 4 second turn nínú jó yẹn torí wọn ò jó kó wú mi lórí ẹ rí pé mo wá ń pe àwọn celebrity yẹn á bá mi ṣe bàbá Pasuma náà wọ́n bá mi ṣe ń bẹ̀ so lady yẹn wá jó ijó yẹn ó wá síbi tí mo ti lọ ya fídíò
mo lọ ya fídíò yẹn mo bá ní kó wá ó wá nígbà tó ṣiṣẹ́ yẹn tán mo wá ní mo pè ẹ́ síbí báyìí torí pé mo like bó ṣe mo ṣàrí pé o ṣe ijó tó jó bíi 4 bẹ́ẹ̀ mo ní màá dẹ̀ fún ẹ ní nǹkan mo ní price mo sọ pé mo fẹ́ fún 4 second third lélẹ́yìí o mo ní o ṣe dáadáa mi ṣáà ní discourage ẹ nǹkan tí o ronú fún tó o ronú sí kẹ́ bá lè mọ bó ṣe wà grit dẹ́pọ̀ àwọn obìnrin yẹn wọ́n máa dó wọn ṣe rere ni èmi go ní encourage ẹni ọkùnrin ipe kó fẹ́ tó bá máa fẹ́ Naija máa ní kó lọ fẹ́ Hausa honestly ẹ mọ nǹkan tọ́mọ yìí ṣe mo wá ní ńgbà tó ká ṣiṣẹ́ yẹn tán ní location mo wá ní send account ẹ sí mi ó wá send ẹ mo wá send 100,000 naira sí tí ó rò tẹ́lẹ̀ nígbà tó rí kíní yẹn ọmọ yìí wá send message padà sí mi pé do 200,000 ni mo promise ẹni tó bá gbé first anyway ṣá àtọ́nà yín bad bó tiẹ̀ pé mo ṣe fún 100,000 ó ṣẹ̀ṣẹ̀ wá sọ thank you àtìgbà yẹn mi ò fún lára yàtọ̀ sí bí mo ṣe ń sọ yìí mi ò bá sọ anything ó kọ sí mi bí 3 days ago àbí bí last week ó ní ṣé òun ṣe mí ni mo ní àwọn ò ṣe mí o mo ní mo rí pé ó tún ti jó sí kinní mo ní lọ ṣe fídíò yẹn kó send ẹ̀ sí mi mi fún lára pé ó ṣe anything sí mi lẹ́yìn tí mo send 100,000 sí nǹkan tó sọ fún mi ni pé after all first price 200,000 ni mo ní mo máa fún wọn ipe mo dẹ̀ wá fún ní 100,000 pé àtọ́ na yín bad mo ṣe o ẹ sọ fún mi tó ò ṣiṣẹ́ owó pamọ́ sí mi lọ́wọ́ wọn ò lè fẹ́ yín wọ́n máa do yín ṣeré ni àwọn ẹ lọ bèrè 85% àwọn tó wà nínú marriage pẹ̀lú àwọn Yorùbá women wàláhì wọ́n fẹ́ kúrò nínú marriage yẹn òótọ́ ni mò ń sọ fún yín nítorí pé ọ̀dọ̀ yín lẹ ti interpret bíbélì dídó ẹ̀ nídó wọn tààrà oúnjẹ ìbànújẹ́ lẹ máa fún wọn ọ̀dọ̀ yín náà lẹ ti ẹ jẹ́ káwọn fáàsì mo bẹ́ẹ̀ yọ̀ tó bá jẹ́ pé Ghana ló ti lọ mọ́kọ o ẹ̀yin tó dẹ̀ kù bẹ́ẹ̀ pa ọkọ jayé ẹ lọ mọ́kọ yín abroad ẹ má fẹ́ ọmọ ẹ má fẹ́ Yorùbá lóbìnrin láwọn ọmọ Gen Z yẹn ẹ lọ fẹ́ Haúsá àbí kẹ́ ẹ lọ mú ó tọ́ ni mò ń sọ fún yín wọ́n interpret bíbélì yẹn ni bíbélì tí wọ́n interpret pé ọkọ ló ń láti ṣe gbogbo nǹkan nígbà tí tó jẹ́ pé ní táìmù bíbélì táìmù tí wọ́n ń fi ọwọ́ jẹ ẹyẹ nínú Édẹ́nì ni táìmù tó máa nawọ́ sókè báyìí tó máa já ápù jẹ nísìnyí wọn ò bí ẹ̀dá bó o bá fẹ́ já ápù ní Nàìjíríà tó o bá tí ì ní bí 5,000 to 6,000 ò lè já ápù even grapes ò lè jẹ́ tó bá fẹ́ jẹ́ ní Naija ẹ wá fi táìmù tó kọ Bible nígbà tí wọ́n ń fi ọwọ́ mú ẹyẹ nínú ọgbà Édẹ́nì ní táìmù Noah ẹ wá fi ń live life pẹ̀lú àwọn ọkùnrin nísìn ẹ wá ní kí wọ́n máa fẹ́ yín àwọn ọmọ tẹ́rí tí wọ́n lọ ń fẹ́ yẹn àwọn yẹn máa gbé boyfriend wọn jáde àwọn yẹn ò ní tọrọ owó mọ́tò wọn ò ní máa lọ kọ́ ru indomie boyfriend tó bá lé wọn ò ní bèrè urgent 2k wọn ò ní pàdé wọn kọ́ ní pé gáàsì àwọn ti tán àwọn fẹ́ ra gáàsì ìtìjú ló máa jẹ́ fún wọn insult ni bí pé kí fẹ́ lọ travel lọ bọ́kùnrin sìn bóyá bí mo ṣe wà kí wá ní kó fún mi lówó mọ́tò láì ṣọkọ mi bó bá tiẹ̀ jọkọ mi kọ́ ìtìjú ni fún wọn so wọn ò lè fẹ́ yín irú ọmọ tó ní PhD tó ti dúró déédé bí fásì bá fẹ́ ṣubú á gbé ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ ta kọ̀ǹkọ̀ lọ́jà ọba ẹ̀ ta pákó aláta ẹ̀ ta yabadi iṣẹ́ wo lẹ ṣe mo ní hairdresser mo ní hairdressing salon mo ní iṣẹ́ mi lọ́wọ́ kí ni iṣẹ́ tẹ́ ní lọ́wọ́ ẹ̀ lẹ́ ń ta tẹ́rù ẹ̀ ń ta kọ̀ǹkọ̀ ẹ̀ ń ta pákó ẹ̀ ń ta oríṣiríṣi ẹ̀ máa lẹ́ ń ta pákó ẹ̀ ń ta tẹ́rù